wọ́n mú ọmọkùnrin kan nínú àwọn èèyàn Ọlọ́run ni mọ́mí ẹ̀ jẹ́ èèyàn tó dá sí mi gan wọ́n wá pè mí ní òkè bí òní wọ́n pè ìjẹ́jọ́ wọ́n pè mí ọmọ àti ẹjọ́ wà mẹ́ẹ̀mà ní pásítọ̀ wọ́n pè mí ní alẹ́ sátidé pé ọmọ àwọn fẹ́ ṣe final year exam ó forúkọ bo skul yẹn láṣìírí nínú skul tó wọ́n jù ní Nàìjíríà wáyé bóyá nọ́mbà 2 àbí nọ́mbà 1 ní South West gansef lọ́mọ yẹn ń lọ sà ẹ kú yìí wọ́n wá sọ fún mi wípé ọmọ yẹn pé ó ti pẹ́ táwọn ti rọ̀ wọ́n skul pé àwọn ọ̀rẹ́ ẹ̀ pe àwọn pé àti some days ló ti ń gbà àwẹ̀ wọ́n náà wá wò pé àwẹ̀ ọ̀nà ọmọ yẹn wá pe àwọn pé mọ́mì exam tóun ní Monday yìí òun ò ní lè kọ exam yẹn o pé because òun ò rántí nǹkankan pé òun ò lè ka ẹkú mà bẹ pé òun ò lè ka nǹkankan pé ibùdó gan ni bó jẹ́ ń bá wọn sọ̀rọ̀ pé ọkọ rẹ̀ ò sẹ́tù mo wá ní ẹ máa bọ̀ wá sí Ìbàdàn ẹ̀yin náà ṣáà láwọn ìyá ẹ̀sà Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ gan màmá yẹn ó wá pèdè kan fún mi kí pásítọ̀ náà tá a dórí òkè màmá yẹn wá pèdè nìkan ó ní pásítọ̀ ó ní ṣé ayé máa ń ṣe èèyàn ní ṣáyé wà ní ó ní níbi tí mo ti ń ronú bí màá ṣe rí owó ó náà tún béèrè wá bá mi mo ní ọmọ ogun ògo ló dìde sọmọ yìí wọ́n sunkún dádì ẹ̀ wá sí church lọ́jọ́ Tuesday bàbá yẹn ń sunkún ni kò lè dá ọ̀rọ̀ sọ ọmọ tó bọ́yọ̀ láti 3-story building kò dẹ̀ kú ní Lẹ́kì ẹgbẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ 7 wọ́n jọ wá ni mo ní ìwọ náà ó ní tí n bá ní kí wọ́n wá gbàdúrà ó ní I can't even come here ẹ kígbe Olúwa já mi gbà lọ́wọ́ ogun ògo tó dìde sí mi wo ọmọ rẹ bàbá mi máa ń sọ̀rọ̀ kan pé tó bá ti discover ọmọ kan nínú ọmọ ẹ pé ó nógo pé ìrìn àjò ẹ̀ yásà ọ̀gá má ṣiṣẹ́ mọ́ rọwọ́nú àdúrà tí torí ogun ògo sà gbogbo tó dìde sí wa lónìí ìsà ogun ògo ni because we have a long way to go in life wọn ò fẹ́ jẹ́ ká mú ìrìn àyàn mọ́sẹ̀ ẹ kígbe ọwọ́ ogun ògo tó dìde sí mi Olúwa já mi gbà ẹ já mi gbà Olúwa já mi gbà lọ́wọ́ ogun ògo tó dìde sí ayé mi Olúwa já mi gbà ẹ ké Jésù àdúrà lórúkọ Jésù.